Africa Content TV. Ọ̀fẹ́ ká jèrè ẹgbẹ́ yìí, ọ̀fẹ́ ká kó oníwò lókun ẹrú, ìbílẹ̀ tí kó oníwò lókun ẹrú, ìyẹn ló ta wọ́n lára, ìyẹn lè ló fọ́mọ lórí, orí ẹ̀ máa fọ́mọ kú ni, ara lè máa ta wọ́n kú ni. Ọmọ àgbàlagbà ti sọ. Somebody is blessed. Somebody is blessed. Ṣé ìlú wa tún lè ṣe ní àbíkò gbàgbé jẹ́? Ṣé mo ní yára? Ṣé mo ṣe gbogbo ṣe kọ́mi sílẹ̀ dàrí? Ṣé mo gbà ẹ́ sí December? Ṣé mo gbowó lọ́wọ́ yìí? Àjẹ̀tí wọ́n rẹ̀ gbẹ̀ àtúnṣe dáadáa. Ẹ bá mi pè lọ́wọ́ pé kí wọ́n bá ká. Including secretary, appointment in secretary not selected. 14 man left for here. This year, 1 million that you told you. This year, 1 million. Èmi tí mo jókòó yìí, èmi àti Káyọ̀dé ọpẹ́ fáin ṣe àti Ṣúlù àbẹ́ẹ̀wé. Àwọn abẹ́tẹ̀kata tó yẹn l'Africa shrine ibẹ̀ láti tò. This year, photocopy ẹ̀. Ó wà lọ́wọ́ mi yọ̀ǹda mi ní ṣàtàwọ̀. Wọ́n lè tún fún mi fẹ́ sò bẹ́ẹ̀. Ẹ sò lọ fi mí síbẹ̀ ọ́nítọ̀. Mo gbé fún bàbá òdòdó show rest in peace. Torí mo wò pé ọmọ kékeré ara mi ní olè tó kára rò ó bà kára ẹ̀ jẹ. Sùúrù yẹn ló pé bí ó ń ṣe ṣe àmà. Mo dúró tí wọ́n gbàgbàgbàgbà báyìí pé ọ̀pọ̀lọpọ̀ jẹ́sẹ̀ ṣàmà. Lórí pé mo dúró tí wọ́n mọ̀ ọ̀pọ̀lọpọ̀ jẹ́sẹ̀ ṣàmà. 2012 lọ́wọ́ wọn fi dá wa náà lẹ́yìn Lagos Island tó tún ṣe bá tó tún ṣàwo. Bàbá mi kábíyèsí Akíolú tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Ọlọ́run jẹ́ kí bàbá yẹn dúpẹ́ fún wa. Àwọn ayé wọn bá. Àwọn ọgbọ́n yìí sọ ìtọ́lọ́pàá fi jẹ́ fún bàbá bá tún jẹ́ kí bàbá bínú sí mi pẹ̀lú Gọ́fúnà Fáṣọlá ní 2012 lórí pé mo dúró sí wọn pé wọ́n ṣe kí ni pé wọ́n tukọ̀ ẹgbẹ́ yìí. Èyí dáadáa àbúṣẹlẹ̀ pẹ̀lú bí òṣèlú ní ọjọ́ ìlójú àti dárí bàbá ń dàbí onígbèsù mẹ́fà àlàyé nígbò ìpèsè. Àwọn náà wà lé wọ tọ́ǹtẹ̀ tọ́kù. Pẹ̀lú mi ṣe tún wà nínú kò ní bí sí yẹn, mo ní ìta takuntakun pé nǹkan tí mo fẹ́ nìyẹn. Ìgbà kájú tẹ̀lé tọ́lẹ̀ bọ̀gá àgbẹ̀yẹ àti nàjà. Àwọn bọ̀gá àgbẹ̀yẹ wọ́n fi wọ́n nàjà pé kàmá bẹ́yà ní ọ̀nà. Nígbà tó tún di kọ́tọ́fáṣà pẹ̀lú àtàkùn ọ̀gá àgbẹ̀yẹ, mo tún dúró takuntakun gbọ́kùnrin ogun. Tí mo tún dúró tì wọ́n lẹ́yìn pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Gbogbo Lagos àtọ́jọ́ inú lé mi, àtọwọ́ àbúrò mi, àtọwọ́ ẹ̀kọ́ mi àti ọgbọ́n ọ̀rẹ́ mi ti Lagos. Wọ́n tún yíyú dà sí mi pé a ní orí káwọ́ kúrò lọ́rọ̀ wọn á bí. Bọ́lá yìí mo dáwọ́ mo dúró takuntakun ni. Because of this war yìí èmi náà ti dèrè ẹ̀ tí bá dèrè ẹ̀ o lè ti ṣe ṣàmà. Mo ti dèrè ẹ̀. Èèyàn náà dàrú tẹ̀. Bá dèrè èèyàn náà dàrú tẹ̀. Èmi ti dèrè. Lórí ọ̀rọ̀ tiwọn náà lọ́pàá táyà lákọ̀ọ́sì. Àgbẹ̀dọ́rí ẹ̀ lọ́pàá ṣe kí ni ká sọ̀rọ̀ ẹ̀ dà. Lórí ọ̀rọ̀ tiwọn náà lọ́pọ̀ ọgbọ̀n ọmọọṣẹ́ mi mẹ́sàn-án lájà lọ́pọ̀ láti pàtí èèyàn gbé ìlú mọ́tò mẹ́ta ló délé.
àtòrí ẹ̀sẹ̀ kí ni àtòrí ẹ̀sẹ̀ wọ́ à ń tẹ̀lé wọn náà ni. lórí ọ̀rọ̀ ọkọ̀ yìí náà lọ́pàá lẹ́gẹ́sì níbi tá a ti ń ṣe kàmpéènì nígbàgbà. torí pé ẹni tó fún fẹ́ẹ̀sì sáyẹn tó ṣe gbásá lọ àrẹ fún ọmọ yìí náà bẹ̀rẹ̀ ẹ̀fọ́ ẹ̀ lórí ṣéèjì wọn ọ̀fẹ́ wa ọjọ́ mọ́ta fún yíwọ́lá Pasuma ni. àrẹ tún dúró sí wọ́n torí tọ́ba lé ní títí náà kan padà lẹ́yìn yàn wọ́n lábá níṣọ̀tà lọ. bí ẹ bá lẹ̀ ṣe kí ẹ ti sún mi kò ní kò lè máa yí lùdà sí i. àwùjọ ti kò ní ẹ̀ àwùjọ ti kà á kù. ìṣùgbọ́n tẹ ìlú àwùjọ ti kò ní náà àwùjọ ti kà á kù wọ́n tẹ ìlú. lẹ́yìn bàbá àwọn mẹ́sàn-án ẹ̀ka àwọn ọlọ́pàá tó yí ní sí wọ́n tún kọ́yọ̀ 67 láti gbòòrò àìsàn wọn àti 28 million ká tó yọ ní owó ẹ̀sìn kọ́ọ̀tù bí ìgbà kọ́pọ̀ lọ́wọ́ èèyàn kọ̀ọ̀kan ẹ bá mi bèrè lọ́wọ́ pé nílẹ̀ tó fẹ́. láyé ọ̀gá àgbẹ̀dẹ èyí tẹ́sọ́rà tẹ́kọ̀ọ́gá àgbà àgbọ̀gá àgbẹ̀dẹ tàtàtàtàjọ́sì láyé tí èmi ní tẹ́sọ́rà mo lè fọ́lá ọba mi dáwọ́tẹ̀ ń pé tẹ́sọ́rà tó bá sáfùrọ̀ fún 4 years báwọn ní gbọ́dọ̀ látàwọn ìyálẹ̀ mo ní ìdí owó àfọmọ tó ń kápá ọ̀kọ́jú àlè wípé owó ipò obìnrin mi ní báyìí dà sí kí ni glory débi fẹ́ gbà yìí pé tẹ́sọ́rà tó sáfù ṣáàmù àkọ́jú mẹ́rin tó mú bí ọ̀rẹ́ tó mú bí ọmọ ìyá tí ó tẹ̀dá láwùn kó dẹ̀ra sí bírèkù ní. àwọn ẹ̀kọ́ la sí ní ipò bí ẹ̀yin lẹ sí ní ara ipò bí ẹ̀yin lẹ wọ́n dúró pọ̀ ẹ̀yin lẹ ń sọ dúró pọ̀ káàkiri. mo lè sọ fún ilé iṣẹ́ ìgbé kọ́ńtẹ̀ second time gbogbo ilé ẹ̀wọ̀n mi ẹ̀ gbé mi ṣe pé èmi ti gba microphone gbé ọ̀rọ̀ ẹnu mi ẹgbẹ́ gbọ́ ẹgbẹ́ ìjọba tí ò ní balance ẹgbẹ́ ìjọba tí ò tó lọ́wọ́ ẹgbẹ́ kó ṣe second time akọ́ balance àti package ara wa nínú gbogbo nínú ìkọ́ọ̀tù sí mi wọ́n ń ṣépè fún mi àmọ̀tẹ̀mí yé mi tí mo ṣe ń ṣọwọ́ gẹ̀gẹ̀ torí àwọn ẹgbẹ́ oyè tó para wò ó bọ̀ wá kárí ẹgbẹ́ ẹ̀rọ ẹgbẹ́ lọ sábùdà bẹ́ẹ̀ni máa wà lẹ́kọ̀ọ́ àṣẹ ń tọ́ra yín ni ẹ̀ka ló ṣe ń tọ̀ ọlọ́run ò ṣe ń tọ̀. ẹ̀rẹ̀ ní ìgbàgbà mo ní wọn ò gbàgbà mo lè jẹ́ àwọn ògbè fún fúlọ́hún ẹni nílò ló lọ mo lè ní ìyá yín yí wọn. Ìpàdé kọ́ta òye náà bá ẹnìbọ̀dì jà látòkè délẹ̀. Èmi lè ní sọ máa bá ẹnìbọ̀dì jà látòkè délẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ kọ́nà mi, owó mi, owó mi. Òwe ní ẹjọ́ yé ọ̀nà ìjókòó wọn wò ó. Ìgbà
wò ní ẹ̀ lọ́wọ́ mi. Ẹ bá ní ẹ̀yìn gbọ́, èmi ò lè rí náà. Ẹ bá lè dáwọ́, ẹ máa dásẹ̀ ní. Àsìkò ẹni ọ̀rọ̀ ọlọ́run ló fún ẹ ṣe. Àjẹkùnpẹ̀lẹ́ àsìkò ẹni ọ̀rọ̀ ọlọ́run ló fún ẹ ṣe. Ìgbà bẹ́ẹ̀ ṣe ti wọn àwọn òrùlá sọ̀rọ̀. Ìgbà tí wọ́n ṣe ti wọn àwọn òrùlá sọ̀rọ̀. Àjẹkùnpẹ̀lẹ́ àsìkò ẹni ọ̀rọ̀ ọlọ́run ló fún ẹ ṣe. Àwọn òkú wa fẹ́ mi ṣe. Abániṣẹ́ lórí wa. Iṣẹ́ náà ti parí. Èmi náà sùn. Mo ń jẹ breakfast lẹ́yìn. Ṣé bá mi bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ní ọdún fẹ́? Kí àwọn ẹgbẹ́ kò sí nìkan. Kò máa fọ ọ́ sọ̀yà pé bó ṣe máa ń ìjọba ṣe, bó ṣe máa ṣe kiri kan, á ṣe ojú ìrìn àṣẹ. Bó bá ní kò ní ṣe ojú rẹ̀, á ṣe é lẹ́yìn ẹ̀. Bó bá ti ní kò ní ṣe ojú rẹ̀, á ṣe é lẹ́yìn ẹ̀ ni. Nígbà tá a pé ẹ wá parọ́, ẹ wá pé gbogbo kẹ́lẹ́ káwọn míì náà wá sí iléeṣẹ́, ẹ pé àwọn míì náà wá sí iléeṣẹ́, ẹ̀rú bà wọ́n ni, ẹ pé ó dàn, ẹ wá parọ́ pé àwọn náà wá sí iléeṣẹ́ ẹ̀rú bà wọ́n ni, àjọyọ̀ pé iléeṣẹ́ ìjọ lọ pàtàyà alákọ̀ọ́sì, àwọn tó lè pàtàyà alákọ̀ọ́ lè fi kó mọ́ra, tó bá pàtàyà alákọ̀ọ́ torí ta ló ṣe pa, èmi tó jẹ́ ilé ìrànlẹ́gbẹ́ ni. Ẹ̀yin náà wá láyé pé pàtó pàtàyà alákọ̀ọ́, èló lè tẹ̀yàwó báyà alákọ̀ọ́, èló lè tẹ̀yàwó lẹ́gẹ̀ẹ́sì. Ọmọ Lagos Island lọ́sọ̀tì ọ̀fẹ́ ọ̀pọ̀ ọmọ Lagos Island ni wọ́n ta káyọ̀tì fún wọn ni. Wọ́n ọ̀dẹ̀ mọ́ lóore fún wa. Ìlú ẹ̀ka fi mọ́ lóore lásìkò tí wọ́n gbọ́. Wọ́n tún kọ́ ọmọ Lagos Island sí mi ní. Àmọ́ wọn yóò dá wọn lóhùn pé ọ̀gá dáadáa ló dá wa. Pẹ̀lú bàjẹ́ tí ó sì ẹ̀yìn yìí náà lẹ́pọ̀ wọn dé pọ̀ lẹ́pọ̀ wọn sì ló pọ̀ wọn tó ba láàrin lọ sọ́dẹ̀ lẹ́gùsì ẹ̀yìn ló bá ti sọ́dẹ̀ lẹ́gùsì pé kọ́ fojú èmi jẹ́ ṣé tó bá ti ẹ̀fẹ́ fojú èmi jẹ́ tàbí ẹ̀kọ́ tàbí ẹ̀rẹ̀ tí mo múlò rẹ̀ ẹ̀ka ní kó kí mi lẹ́yìn ẹ̀ka ní kó fẹ́ lójú. Bẹ́ẹ̀ ọba sọ fún ẹ̀kọ́ mo wà lẹ́yìn ẹ̀bí ké kò mọ̀ mọ́ta ẹ̀yìn o èmi wà lẹ́yìn ilé èèyàn lèmi ní ṣe ké. Ojú ọtí gbogbo ilé èèyàn bẹ́ẹ̀ ọba ló wà lẹ́yìn ẹ̀bí ké bóyá tètè tó fún apá wà lẹ́yìn ilé èèyàn ni má wà lẹ́yìn ibi ké bẹ́ẹ̀ ló ṣe àwùké. Nígbà tó pèsè wá wọ́n pèsè wá lé iṣẹ́ ìta kọ̀ọ̀kan ikú lórí omi kàkìtàn gbogbo ẹ̀gbìn ló láti ṣe kí ni ló láti gbà onílù ó tẹ̀sí fẹ́ kó ṣe kí ni. Sùúrù ọ̀rẹ́ kì í pọ̀ jù àbúrò àbí tó. Àpèlẹ́ ẹ̀kejì náà olùsọ̀tì sẹ́ẹ̀tì tún ṣe gbá lẹ́yìn tó jẹ owó sí iléeṣẹ́ yìí àtúnṣe tó àtúnṣe para ìlànà àtúwájú gbogbo bíráǹṣì tó wá tún wá tó ń lẹ̀ lẹ́yìn wọ̀wọ̀ yìí wá tó lẹ̀ bá ìkọlẹ̀ pé sábẹ́ ẹ̀jọ́ ọlọ́pàá sí kiri. Àwa ṣe kí ni àwa ní kí kọ́ ni sùúrù máa ń túnṣe òun ṣe kọ́kọ́ ni sùúrù máa ń túnṣe. Nǹkan bí wà you need to stay your mind and don't hide your feelings. You need to stay your mind and don't hide your feelings. Ilé ẹ̀fẹ̀ pọ̀ yẹn, ilé ẹ̀fẹ̀ kí máa sọ yẹn, òun ni wọ́n máa sọ, òun tẹ̀lé wọn máa gbọ́, ọ̀tìtẹ̀ bá ṣe kí ni ọ̀tẹ̀ bá sọ. Káwọn ọ̀nìkan bá sọ ṣe bẹ́ẹ̀, sọ ọmọ àdúgbò ìbàjẹ́ lọ bẹ̀rẹ̀, ọ̀gá ilé iṣẹ́ ìbàjẹ́ lọ bẹ̀rẹ̀. Pẹ̀lú àwọn ẹ̀ka èjì mi, a lè ń ṣèkọlọ. Àwọn ará bí iná ilé èdè, pẹ̀lú àwọn tó ń dán ọmọ iṣẹ́ èdè ní stéèjì yìí. Lẹ́yìn ìgbà tí ẹ̀ka ṣèṣe ọ̀gá, ẹ̀sìn àgbẹ̀pẹ́ sẹ́kò, oyin sẹ́kò ló tó bá pọ̀ nínú mi, gbogbo ẹni mo fi sọ. Lẹ́yìn ìgbà tí àgbẹ̀pẹ́ oyin sẹ́kò ló tó bá pọ̀ nínú mi, lẹ́yìn ìgbà
àwọn tí mọ́ tó yẹ pé ẹ́kò tó wà lápá yìnyẹn ẹ̀ sọ̀kalẹ̀ kò sẹ́ni tó fún ṣáàmà látọ̀run musa àbálẹ̀ orúkọ mi ṣáàmà mi yí pọ̀ lọ́la tọ́mà mi ṣáàmà pè. lẹ́yìn bá ṣe bá fẹ́ ṣèṣe ọ̀gá lẹ́yìn fẹ́ ṣèṣe ọ̀rẹ́ torí bẹ́ẹ̀ mi ṣe tọ́ka ní iṣẹ́ yìí mo náwó ọ̀rẹ́ tó pọ̀ mo lè náwó ẹ̀kọ́ tó pọ̀ mo lè máa ń ṣèṣe ọ̀rẹ́ pẹ̀lú wọn mo lè máa ń ṣèṣe ẹ̀kọ́ pẹ̀lú wọn mo lè náwó ọ̀bá tó pọ̀ mo máa ń ṣèṣe bàbá àtọmọ sí wọn àwọn lọ́ máa ń kó àkọọ́lé tó kù tó jẹ́ ti ṣáàmà lọ́wọ́ àkófẹ́mi lẹ́yìn bá lè wò pé ṣe ti yí bẹ́ẹ̀ èmi mo kọ́kọ́ wà àgbo àwọn tẹ́jọ́ tí lọ́jọ́ ọmọ sẹ́ẹ̀tì mi yẹn wọ́n láti wá jú bàbá mi èmi àwọn padà wá dìde àwọn awọ́ṣùpù mi padà nígbà táwọn rẹ̀ ti ṣe ẹ́ náà ó lè wá di pé ó wò mí èmi náà máa gbẹ́nu sí nǹkan ó lè gbẹ́nu sẹ́ẹ̀sì lọ. Gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ lẹ́fẹ́ mi. Lè kọ̀rẹ́ ju títà yín lọ. Bí ẹ̀kọ́ yìí kò ní nǹkan, ẹ̀yin náà ti sẹ́wọ̀n ti fẹ́ mi. Kí wọ́n ti mẹ́ta lẹ́ ṣe. Ẹ̀yin tá a bẹ́ lórí tó tẹ̀lé wúyẹ́wúyẹ́ kí ló dùn kù lé ṣe. Ẹ̀ máa ń rìn wá kọ́ máa wá sẹ́kí mẹ́tì kọ́ máa ṣe gbogbo nǹkan. Ẹ̀ máa bẹ̀rẹ̀ kọ́ lẹ́mẹ̀ṣẹ́ bìtì. Ẹ̀yin náà máa ṣe kọ́ bí ìta gbangba. Wọ́n gbé pẹ̀láǹtì fún yín láì sí kí bàbá ẹ̀ fi gbà sí gbó. Bẹ́ẹ̀ ni gbogbo aráàlú pátá lọ́fẹ́ wípé àsìkò ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá lówó lélẹ̀ kò sí ìlànà ẹgbẹ́ yìí àti yọ sọ́sídì àti yọkù bẹ́ẹ̀. Ó yẹ kí sọ fún ọmọ sọ fún olóyìn wọn lẹ́yìn wọn pé wọ́n ṣe ṣe ti yí bẹ́ẹ̀ lọ́ ṣe máa ṣe tèmi kò sí ìgbọ̀ngàn tó lè yí padà ẹ̀ka bá dìsọ́ àdìsọ́pọ̀ ẹgbẹ́ ni àbẹ́lò mi lu ẹ̀ka lú. Yóò nítorí pé yóò tẹ̀lé mi ṣe sọ́ọ̀mù òní ló ta lú. Ìgbà lú ẹ̀ka lú ọ̀nà ti bìbí yíyá àtàlùjá mọ̀. Yóò nítorí pé kẹ́tọ́ àsúmọ́ mi kó bá mi ṣe sọ́ọ̀mù nítorí pé ń ṣe àmọ̀ súnmọ́ mi. Ọ̀kan aráàlú ló tẹ̀lé àgẹ̀tìyànjú gbogbo ẹ̀ ẹnìwọ̀n ti wà yí ẹ̀ mi ò nítorí ẹ̀ka nìyẹn kí wọ́n yọ branch àbà tó ṣe dáadáa branch ẹ̀ òun ló bàbá mi pè yìí ká máa bèrè pé sẹ́kọ̀ sí jà ibi tó bá ṣe ń yanjú ká pọ̀ àgbàlagbà kọ́ ní ọjọ́ ẹ̀ ká bí fún gbogbo yín pé bọ́ọ̀lù ẹ̀ sálẹ̀ lọ sí ẹ̀rù pé ẹ̀ṣẹ̀ máa yóò da tọ́ba ní ṣẹ́ máa yóò da àwọn àtàwọn lókè náà sún wọn. Tòun àwọn àṣẹ kí ni àwọn àgbẹ̀rù àwọn àṣọ̀rọ̀ àwọn àgbẹ̀rù àwọn àṣọ̀rọ̀. Kí ló ń ta ẹ́ lára? Kéèyàn bá ti ṣe kí ni tó bá ti rí ní wrong calculation fún gbèsè ayé ẹ̀ kàkàwù ni èmi kọ́ mo ní ká ní wrong calculation. Ẹgbẹ́ tẹ̀ sẹ́yìn kí ẹgbẹ́ tẹ̀ ìmọ̀ ẹgbẹ́ tẹ̀ àpò ìmọ̀. Kéèyàn akẹ́kọ̀ọ́ kọ̀ máa tà sí ìkọ́ mẹ́ta pọ̀. Ṣé pírẹ́sìdẹ̀ntì wa máa ṣíwájú bọ́lá bẹ́ẹ̀ fi wú? Láìpẹ́ kò ní gọ́ọ̀fíọ̀ bàbá lọ rí láti ara wọn. Àgàbọ̀ bàbá ṣe kí ni àwọn olùdó túra mú ìgbàlódé ìyá olùgbà èrè ni àsìkò tó yẹ kó jáde president bàbá yẹn lè jáde ó lè lé mi yóò kàn ó lè ṣe kí ni yóò tẹ lọ. Èmi náà lè kẹ̀ ẹ́ mo rí láti ara mi mo lè lé mi mo lè kàn mo lè ṣe kí ni yóò tẹ lọ. Ìwádìí wá kí wọ́n ní. Oyè bẹ́ẹ̀ ẹ mú wá fún mi lé kẹta ní ọba mi lé kẹta mi jí mi pé o ṣé ọ̀rẹ́ mi tó tó tù mí lé pẹ̀lú tàbí àtàdúrà kẹgbẹ́ ìyá fún mi lé kẹbi jí mi kébí lọ wá ìfẹ́ǹtì yìí kí wọ́n máa gbé kúndòsì fún yín ẹ wá sọ ayé rẹ̀ yẹ̀yẹ̀ ẹ wá pẹ̀sẹ̀ lẹ́yìn kọ́bọ́ọ̀dì ẹ lè fèmí kọ́bọ́ọ̀dì àti kẹlẹ́ kú wà ní ṣe.
emotion emotion odò tó ń sàn odò tó ń sàn olè kọjá bẹ̀ olè wẹ́ bẹ̀ olè búbu àbọ̀dúnrún àtàkùn kò wúlò fún gbọ̀ngàn. àbíjọ́ epo tí mo rò látàárọ̀ lẹ́yìn ṣé kà ni mo ṣe fún àbóyè mo ṣe fún wọn. èyí tí wọ́n fi lọ́wọ́ síwájú yìí tó bá yẹ kó lọ́nù ń pa àwọn bá wo gbà ti bẹ̀rẹ̀ pẹ̀pẹ́ mọ̀ àwọn tó bá yẹ kó lọ́nù ń pa ìyá ayé àtàlùkẹ́ àmọ̀ kọ́lọ̀ fi jẹ bí. àwọn tó bá yẹ kó òtítọ́ ni mò ń sọ wàhálà fàdọ́rù wàhálà nílẹ̀. ẹ̀yin pẹ́pẹ́ tìyẹ̀ ní ìpínlẹ̀ pẹ́pẹ́ ẹ̀yin ní ojúkòkòrò ẹ̀yẹ yín láti kọ́ ọmọ sẹ́yìn. àbẹ́bí ìtẹ́lẹ́rù pẹ́pẹ́ ẹ̀ tèmi kò kọ́ ọmọ síwájú wọ́n á rẹ̀ kàgbó ọmọ ẹgbẹ́ union lẹ́kọ̀ọ́ pé ẹ̀yin dábọ́ ẹ̀yin dábọ́. So then what I say